God bless you ṣe pé mi kọ́ Bukio TV God bless èmi kọ́ fún ara ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ mọ́ twins love lady twins love mọ̀ yípo bíbejì àfi tí ìyá twins love bá máa parọ́ torí mo gbọ́ pé ọjọ́ kan mo gbọ́ pé wọ́n ní wọ́n rí Bólú tó sọ pé ṣó nídìí kí assistant wo ló fẹ́ ṣó fẹ́ kí àwọn ẹ̀kílẹ̀ máa ń pè wọ́n náà ṣáwọn NGO wọn kàn bẹ take up àwọn social kìnnì kan kàn bẹ take up wọ́n yẹn pé rárá mo ní kí lédè tó jẹ́ kí ìyá àbẹ́jì twins love fún take up ní à. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti tú àṣírí Àgbàlá Gabriel nípa bí ó ṣe ní ìbejì pẹ̀lú arábìnrin tó wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ rẹ̀. èèyàn wa wàhálà ńlá kọ́ ló ṣẹlẹ̀ báyìí iṣẹ́ Àgbàlá Gabriel ti wọ wàhálà báyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ. wọn ò fẹ́ expose Àgbàlá ni wọn ò fẹ́ wàhálà tó má ṣe wọn ò fẹ́ wọn lọ bóyá òun kàn wá destroy marriage wọn ọmọ yẹn dẹ̀ wà considerate gan o ọmọ yẹn wá kó ní àkóbá kó wọn máa rò pé bóyá òun fẹ́ destroy marriage wọn òun fẹ́ ṣe kíní kò fẹ́ bà ministry wọn jẹ́ tó bá ṣàtìrí oúnjẹ tọ́jú àwọn ọmọ pé kékeré ní ìyókù kò gbà fún ìyá twins love pé kán dá sí if not so ẹ̀ bá ti gbọ́ tipẹ́tipẹ́ ọmọ yẹn gan Adéyínká foundation God bless you wọ́n ti fẹ́ fa Adéyínká foundation wọ́n ti fẹ́ fi ràn lọ́wọ́ wọn yóò fẹ́ expose ẹ̀ ṣùgbọ́n ọmọ dáadáa ní Bólú èmi náà dẹ̀ ṣetán láti expose Bólú fún yín ṣùgbọ́n ẹ mọ̀ pa níyàwó tó ń jẹ́ Bólú tó tẹ́ ẹ bá ti tí Deborah bá ti ó rẹ̀ pẹ́ nìkan lóyún wọ́n ní Deborah ló jẹ́ mi mọ̀ bóyá ó ti ṣẹ́ oyún tiẹ̀ mi mọ̀ ló wọ́n pè mú bóyá wọ́n ti bímọ ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mi tó máa ti sọ pé ibi má ti bẹ̀ sí mẹ́ ìpínlẹ̀ ti tó ra yé ṣe ìfọwọ́lé gan náà ni ṣe báyìí iwájú ló gbà wọlé èyí ló gbà wọlé wọ́n máa padà sá máa bú wọn kúwọ náà gbogbo lẹ ló gbé ọmọ lẹ fún pásítọ̀ òbò anointing ló lọ gbàdé bẹ́ẹ̀ ni àbí òjò lẹ́ṣẹ̀ wọ́n padà wọn torí àwọn ọmọ wa náà ẹ bá báwọn ọmọ wa wí ẹ jẹ́ ká mọ̀ pa níyàwó Bólú ìyá twins ọkùnrin méjìlá ni ọmọ aláàrẹ wọ́n dẹ̀ ti ṣe pásítọ̀ wọ́n dẹ̀ ju Àgbàlá ìjọ tẹ bá rí ẹnìkan tó gbé ọmọ dání tó bíbejì dání ẹ máa wọ àwọn tó máa ti bíbejì ládùúgbò yẹn máa wo ojú wọn táwọn máa ti ju Àgbàlá ọmọ wa ni ó jọ níbi wípé ní ẹjọ́ mo ti délé ayé Adéyínká twins ni ó ju Àgbàlá kì í ṣe ọkùnrin kan kẹsẹ kọkùnrin kò obìnrin kan bóyá kan tó wà bẹ́ẹ̀ yẹn o àwọn yóò wá bá mi o ṣùgbọ́n ìta wa mọ̀ ọkùnrin méjì ni àwa la dẹ̀ ní ọmọ wa ni so spam ẹ̀dà Àgbàlá oní spam sọnù èyí lẹ́mọ̀ spam tó mú bèjì wá ní ìsọnù ọmọ wa a máa ṣe birthday ọmọ yẹn máa pé 2 years ní June 3rd ẹ pé June 3rd làwọn ọmọ yẹn June 3rd ló dé àbí June 3rd a máa ṣe kó wọn yẹ pé June 3rd ni June 3rd làwọn ọmọ yẹn Àgbàlá tó bá bí ẹ̀dà má tọ́jú Bólú mo ti sọ̀rọ̀ kó tó sì nǹkan tí mo nídìí ẹ fún Artway wọ́n ti fún mi lórúkọ yẹn tó bá bí ẹ̀dà má tọ́jú Bólú má tọ́jú Bólú àtàwọn ọmọ ẹ̀ torí ọmọ yẹn owó ṣàwámà èlò ló fẹ́ fi ṣe ṣàwámà tó fẹ́ máa ta ṣàwámà òun ló wá donation ló fi gbàbejì lọ́wọ́ ọmọ yẹn dẹ̀ wà vulnerable kò níyà kò ní bàbá okay Lady B wọ́n ní a day after mine bẹ́ẹ̀ ni ẹ̀rọ wa létí ó yẹ pé June 3rd lọ́mọ yẹn wọ́n máa pé 2 years àwọn glamour twins lélẹ̀ wọn ò dẹ̀ bí dáko lóòtọ́jú wọn ọjọ́ tó bá ti tọ́jú àwọn yẹn mọ́ mo máa sọ pé mo máa ṣáwọn èèyàn lẹ̀ fún ẹ pé yes ẹ̀jẹ̀ bá mi sọ fágbàlá kó lọ gbalé fẹ̀yìn torí màámi Aláṣàbí ẹ jẹ́ kó gbalé fún lady yẹn o ẹ jẹ́ kó gba ilé fún kí gbogbo ẹ̀yin pásítọ̀ mi sì lọ gba àwọn ọmọ Bólú ju àwọn ọmọ ó ju ọmọ tó bí láti lọ March ló bí tiẹ̀ o March tó bímọ yẹn lọmọ Bólú fẹ́ pé wọ́n yẹ ní June aláfibọ̀ náà fi ṣe kò yé yín ọmọ Bólú ó bímọ ní June the following year March ni wọ́n bímọ so March ọdún yìí bóyá March 12 àbí nǹkan ni Àgbàlá bímọ àbí nǹkan mi ti rántí mọ́ March ṣáàlú bímọ March yìí ni ọmọ March táwa yìí ni ọmọ Àgbàlá tí ìyàwó ẹ̀ bí Pastor Mrs bí ló máa pé 1 year June tá máa mú yìí òun ni Bólú ìbejì ó máa pé 2 years ọmọ yìí ò sì dókórí ìwọ ló kọ́kọ́ dò
ó sì mú donation ó fi gba ìbálé nídìí ọmọ yẹn